ètò fún obìnrin tí wọ́n ti gbé nǹkan sínú womb ẹ̀ tí wọ́n jẹ́ kó lóyún tí wọ́n jẹ́ kó conceive tó dẹ̀ ti lo oríṣiríṣi àgbo oríṣiríṣi ètò oríṣiríṣi ìgbìyànjú ló ti ṣe kò lóyún náà wọ́n máa ń fi ògùn rán àwọn ẹni bí nínú àwọn àlejànú sínú womb obìnrin irú obìnrin tó bá fi ògùn sínú womb ẹ̀ kò sọ́gbọ́n tó lè dá sí tó bá lo gbogbo ètò kò ní gbọ́ pa àfi kó rìmúfù oògùn yẹn kúrò àwọn èèyàn ò kí wọ́n sábà mọ̀ ètò láti conceive ni wọ́n máa ṣe wọ́n máa ṣògùn ẹ̀dà wọ́n máa ṣògùn pé tó bá ti lo eléyìí yóò lóyún pé wọ́n ò ní wo ó kódà wọ́n á tún fọnú fún wọ́n ò ní wo spiritual side pé bóyá àwọn àlejànú wọ́n ti rán àwọn àlejànú kó lọ gbé oògùn sínú womb ẹ̀ so gbogbo àwọn èèyàn míì tó ti gbìyànjú sọ́tún sóti ṣe everything gbìyànjú ètò tí mo fẹ́ ṣe fún ẹ wò ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n ti rán àwọn àlejànú kan gbé oògùn sínú womb ẹ̀ ló fi lóyún látọjọ́ yìí ní àwọn ètò tó dẹ̀ ń lò náà ò fi ṣiṣẹ́ gbìyànjú síwájú kó tó ṣiṣẹ́ yìí gbìyànjú kó fi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ẹ̀dẹ̀ gbìyànjú kẹ́ get all in one àbá ìṣèkì àfàgbà natural apps egbògi láti China láti India láti Arab country àti láfíríkà wà lákòjọpọ̀ síbẹ̀ àwọn ẹ̀kọ́ tí mo lọ kọ́ láti India láti Asia continent ni mo papọ̀ síbẹ̀ ayé ń dálá àmúni kíní kan kódà prophetic medicine wà lára material tá lò ó lọ́wọ́ ayé inú link kíní kan nínú ni so ẹni àìsàn lọ́jọ́ pípẹ́ àbá ti lògùn sí kò lọ abẹ́ni tó ń bẹ lọ́wọ́ ọmọ tó lọ́wọ́ ayé inú tó bá lò ó lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá lọ́wọ́ ayé inú ọwọ́ ayé kúrò ń bẹ ò bí sinillahi ta'ala òun náà ni mo fẹ́ kọ́ wa ní ewé tí Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tó kọ́ wa mo máa mú àǹfààní àwọn ewé yẹn wá lóríṣiríṣi so ewé yìí mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa so gbìyànjú kó gẹ́ẹ̀tì all in one by Sheikh Afagba natural apps 15,000 naira là ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà so gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì senna leaf lọ sí any Islamic store any store ẹ sọ pé fẹ́ ra senna leaf gbogbo ẹ̀yin tẹwà labroad tẹwà káàkiri ẹ gẹ́ẹ̀tì senna leaf yìí ìwọ tó ń bẹ lọ́wọ́ ọmọ bí wọ́n ti gbé nǹkan sínú womb ẹ wọ́n jẹ́ kó conceive boil senna leaf yìí bí sinillahi ta'ala láàárọ̀ kùtùkùtù tó bá ti boil ẹ̀ bú kọ́ọ̀pù kan bẹ̀ wá rí di suratul Fatiha wá rí sáà suratul Fatiha méje sí kó wá mú kó fi tẹ́nu kó tó jẹ anything make sure pé tó bá ṣe láàárọ̀ tún ṣe lálẹ́ ó dẹ̀ lè ṣe láàárọ̀ nìkan bí sinillahi máa ṣe continuously kò ní overdose kò ní kíní 1 cup ní every morning àti lálẹ́ kò dẹ̀ máa ka suratul Fatiha méje sí bí sinillahi ta'ala wàá conceive ẹ WhatsApp wa lórí nọ́mbà +27612956389